والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد. السلام عليكم ورحمة الله وبركاته. أجد المسلمين إنه بسائر أريك بقوبة أما جتاسما أنت للجوالد في قوالا سيف وأنجنا سنتقفوا lójú ọ̀nà pé wọ́n ń ṣẹ̀sìn yìí ṣèṣe kán gbàgbé níbi àti ṣe nǹkan kan eléyìí tá a làbọ̀ wọn lọ́rùn nígbà tí wọ́n bá ti rántí wọn lọ ṣe ó ṣeé ṣe kán ṣàṣìṣe tí wọ́n bá ti rí pé àwọn ṣàṣìṣe wọ́n ṣàtúnṣe ó ṣeé ṣe kán mọ àmọ́ ṣẹ̀ nígbà tí ọba yá wọ́n tún padà tọrọ àforíjìn wọ́n mọ kábàámọ̀ wọ́n rí i pé àwọn tún ṣe dáadáa tó tún pọ̀ èyí tó lu ẹlẹ́dàá tó wò máa wọn la tó fi pa àmàmà sí àwọn rẹ̀ gbogbo ẹ̀ lójú ọ̀nà pé ńgbà tó bá di lọ́la pé ìdàgbìyà mi táwọn ọmọ wà nù sáfù àwọn ìjọ kábàámọ̀ táwọn ọmọ wà nù sáfù àwọn tó sórí ibú eléyìí ló fà á tó fi jẹ́ pé ẹ lè fi mùsùlùmí ẹ lè fi wé káfìrí olú ẹlẹ́dàá wa ni. أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون ترقى في مسلمين أفي ووي كافرين دار ọlọ́wà ní irú ẹjọ́ kẹjọ́ ò lè dá ènìyàn jọ ní gbogbo wa ntí máa ṣe wá ní ìjọmọ èèyàn kí máa ṣe àwọn kèfèrí náà ní ìjọmọ èèyàn ebi máa pa wá ebi máa ń pa àwọn náà a máa ń sùn àwọn náà máa ń sùn a máa ń gbàgbé àwọn náà máa ń gbàgbé a máa ń gbìyànjú àwọn náà máa ń gbìyànjú ṣùgbọ́n lágbọ́npá wa gbàgbọ́ àwọn ọ̀gbàgbọ́ ìyàtọ̀ láì lágbọ́npá wa ń ronú nípa abẹ́rẹ́ wa ìgbà tá a wà nù rẹ̀ àti àtúbọ̀tán wa àdọ́gba pẹ̀lú àwọn kèfèrí tọ́rọ̀ wọn táwọn ronú wọn náà ní tí wọ́n wà nínú rẹ̀ torí ẹ rí i pé mùsùlùmí ti mà wípé àwáwí àròyé kò wúlò níwájú tó lu àṣẹ lọ́rùn àyàn fún wa ọmọ àmọ́ pa ẹ̀sìn tì ó mójútó ẹ̀sìn wọn wá wáwí àròyé ò lọ fẹ́ ṣe tó fẹ́ yé kò sí bí kò sí nǹkan tó lu àfi kọ́ láṣẹ tó bá di lọ́la gbẹ̀ndàgbéyàmù kí lẹ rò pé kèfèrí lè wí tí ó fi rọnà kò sí wàláhì Olúwa fi ń sọ fún wa nínú ọ̀kan nínú àyàtà ké oníyà ayyuhal ladhina kafaru la ta'tadiru al-yawm innama tujzawna ma kuntum ta'malun tẹ́lẹ̀ náà àwọn kèfèrí àti àwọn mùnáfìkì ní táwọn máa ń dìmú ní gbogbo ìgbà wọn náà làwa wí. Kèfèrí lè sọ wípé nǹkan tó ṣẹlẹ̀ òun náà ni wípé ìgbà tí wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam yẹn àwọn ò tiẹ̀ mọ̀ pé wọ́n ń bá wa náà wí àwọn míì la rò pọ̀rọ̀ bá wí nìkan torí ẹ̀ wo lu ẹlẹ́dàá wa má wo dàìmá wa má wo má wa lára torí pé tó bá pa àmà ni àbí wo àìmá wa wo má wa lára torí tó bá pa àmà ni àwa náà bá gbàgbọ́ nílé ayé bákan náà kèfèrí ó tún máa sọ pé tó bá jẹ́ pé àwọn bàbá òun irú nǹkan tẹ́ ń pè ń lọ sídìí rẹ̀ náà bá ṣe kú ni òun náà bá kúkú ṣe bẹ́ẹ̀ ni gbogbo àwọn àwáwí mu ẹlòmíín tún lè sọ pé gbàtọ́ pé wọ́n lẹ́sìn Islam ẹ̀sìn gbogbo àgbáńlá yìí ni kí ló dé tó fi jẹ́ pé èdè Lárúbáwá lọ bá dé gbogbo àwọn àwáwí mu àhesọ́n kò lè wúlò fún wọn tó bá dijọ́ pé nǹkan kìí yá bẹ́ẹ̀ náà ni mùnáfìkì ti sọ wọn wájú pọ̀ mọ́ ti papọ̀ ó ti dá gbogbo nǹkan rú wọ́n sọ nǹkan kan lẹ́yìn ètò ìsìnkú tó bá dojú yín kò ní lè sọ ọmọ gẹ́gẹ́ bí àwọn ẹni tí wọ́n ń bẹ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam lórí ìrìn àjò àwọn mùnáfìkì kan wà ń bẹ lẹ́yìn ọ̀kan nínú abẹnugan wọn wá sọ pé káà àwọn ò rí àwọn èèyàn tó burú bí àwọn mùsùlùmí yìí rí tí òwe sọ̀kan nù wọn
àárí ọ̀kan àárá àwọn tó burú bí àwọn mùsùlùmí rí ojú ogun lẹ́sìn tí jọ ń bọ̀ àwọn ẹni tó ṣe pé abikùn barakata ni wọn mọjó jẹ lọ gbógun bá dé ọ̀sẹ́ni tó lẹ tó wọn subhanallah àwọn ẹni tó jẹ́ pé àwọn sàhábà nàbì àwọn tó ṣe pé àwọn náà ni wọ́n há Al-Kùránì sórí àwọn tó ṣe pé àwọn náà làwọn olùmọ̀ nínú àwọn mùsùlùmí ló ń fi ṣe yẹ̀yẹ́ bá sàhábì kan ọgbọ́n nǹkan tí mùnáfíkì yìí sọ ó wá sọ fún pé irọ́ ló pa mùnáfíkì sì ni ọ nítorí ó sì sọ yìí máa ń mú détí ànábì sallallahu alaihi wasallam àmì ìgbàgbọ́ òdodo ni ọkùnrin iláyà ó ní irọ́ ló pa mùnáfíkì ni ọ nítorí ó sì wíyì máa mú détí ànábì sallallahu alaihi wasallam arákùnrin yìí ó gbé ọ̀rọ̀ ọdọdọ ànábì sallallahu alaihi wasallam dáhùn pé lẹ́yìn kò sínú pé sábòsí nǹkan tó fẹ́ ṣe ó tún sọ fún náà kọ́ mà kọ́ má jẹ́ pé ọ̀rọ̀ tá a sọ láàrin ara wa bóòlù sì jẹ́ wọ́n gbọ́ wọ́n fẹ́ yí anu máa sọ fún ànábì bá ànábì ní kọ́ má dàrẹ́ láàmú Al-Qur'ani ti tú àṣírí kí wọ́n tó débi bẹ́ẹ̀ ni mùnáfíkì yìí dé tó bá ní innama kunna nakhudu wa nal'ab gbogbo nǹkan tí wọ́n wá sọ fún yín pé mo ṣe ọ̀rọ̀ tí àwọn arìnrìn-àjò máa fi ń tàkúrọ̀sọ ọ̀rọ̀ ni kì í ṣe kankan tí mo gbà lérò bísí wàá máa bú àwọn sábẹ́ Olúwa Ẹlẹ́dàá wa sọ àyà kalẹ̀ pé la ta'tadiru qad kafartum ba'da imanikum ẹ má wá wá wí kan o lórí àti di kèfèrí lẹ́yìn tẹ́ jẹ́ mùmínì ẹnu tẹ́ rí ọmọ ń ba tèèyàn jẹ ẹ wo ọwọ́ nǹkan tó sọ Olúwa ló ti di kèfèrí torí ọ̀dọ̀ wa jàmá àwáwí àròyé ayélọ́mà kò sí àyè rẹ̀ ńjọ́ gbẹ̀ndà kìyàmù ní tí kálukú bá ṣe ni wọ́n fi san lẹ́sìn torí ẹ̀ ló ṣe jẹ́ pé bóun ṣe mójútó ẹ̀sìn rẹ̀ tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ bó ti ṣe mẹ́sìn rẹ̀ láwàdà ní tó yẹ kó máa ṣe náà nù gbìyànjú láti jọ jásí pé jọ́ tí wọ́n bá kú táwọn èèyàn bá ń sunkún ẹ̀rín ni wọ́n rìn jáde kúrò nílé ayé yìí Olúwa Ẹlẹ́dàá kó ṣe wá lórí rẹ̀ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.